Ayọ̀dèjì. So orúkọ mi ni Esther Ayọ̀dèjì. Mo jẹ́ olórin. So ní ìrọ̀lẹ́ àná, ìkan lára àwọn olùṣọ́ mi wọ́n pè mí pé ìyàwó àwọn wọ́n gun òkè ẹ̀mí pé so àwọn fẹ́ kí wọ́n bá wọn ṣe àríyá ní òru mọ́jú. So mo dẹ̀ ṣe kúrò níbi iṣẹ́ mo lọ síbẹ̀. Adébẹ̀ níbi aago 10 kọjá, a dẹ̀ bẹ̀rẹ̀ program yẹn níbi aago 12. So bá ṣe bẹ̀rẹ̀ program wọ́n gbàdúrà, mo dẹ̀ bẹ̀rẹ̀ sí kọrin. So mo ṣe kọrin yẹn tán lèmi jáde síta, but àwọn onílù yẹn ṣì ń lùlù lèmi ti jáde síta. So mo yí jáde yẹn bí tí mo dúró sí pẹ̀lú olùṣọ́ church yẹn, akàndédé bẹ̀rẹ̀ sí ń gbọ́rọ̀ ìbọn ní gbàgbàgbàgbàgbà bí olúkálùkù ṣe sá fún ẹ̀mí ẹ̀ nìyẹn. A dẹ̀ bẹ̀rẹ̀ sí wọ inú igbó because inú igbó ni gbogbo ibẹ̀. So olúkálùkù bọ́ sínú igbó, a bẹ̀rẹ̀ sí ń sá lọ. So ní àkókò kan àwa bí 7 la ríra wa, but ọkùnrin kan ló wà láàrin wa. So òun ló ń kó wa lọ tó ń sọ pé ẹ̀rìn báyìí fún wa. So bá ṣe ń lọ yẹn wá ní ẹ bọ́ aṣọ white tẹ wọ̀ torí tó bá ń rí aṣọ white yẹn kàn máa fi trace wa wọ inú igbó yẹn, bó wá dẹ̀ bọ́ aṣọ yẹn. So inú igbó yẹn bá ṣe ń lọ láàrin igbó, àwọn méjì kan dìde wọ́n yọ sí wa pẹ̀lú ìbọn lọ́wọ́ àti torchlight wọn lọ́wọ́ wọn. So ibẹ̀ ni ó ti di pé everybody fọ́nká tí a lè jọ lọ mọ́. So irú èmi omi kan tí mo kàn rí lẹ́gbẹ̀ẹ́ bí odò kékeré, inú ẹ̀ ni mo kó sí. So mo wá sùn sínú ẹ̀. Kódà mo rí ìkan lára àwọn mo rí ẹsẹ̀ tó kọjá níwájú mi báyìí ṣùgbọ́n kò rí mi. So mo make sure pé mo dúró sínú omi yẹn tílẹ̀ fi mọ́ because mo gbà tó di àkókò kan mo bẹ̀rẹ̀ sí gbọ́ Yorùbá páwọn èèyàn ń sọ̀rọ̀, bẹ̀rù sì ń bà mí pé mi mọ irú àwọn èèyàn tó jẹ́. So gbà tó dẹ̀ di àárọ̀ sí mo rí pé ojú ti ń mọ́ díẹ̀díẹ̀, mo dìde kúrò nínú omi yẹn mo dẹ̀ jáde. So wá tí mo dé ta gbogbo àwọn èèyàn wa náà, àwọn èèyàn ti jáde. So bó ṣe jẹ́ nìyẹn sá. Ẹ sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi Esther Ayọ̀dèjì.